kí n wo pé ọ̀rọ̀ ṣàríà ni wọ́n tún gbé wọ ní Ọ̀yọ́. Wọ́n sọ pé àwọn fẹ́ ní pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ ṣàríà court kìíní kankan. And I said, people may try, but for me, near your state, our laws at the Constitution of Nigeria is what I swore to uphold, and if they are within the law, fine. But if they are not, they should expect that I will insist that the law must be followed. Then, so, they're using this opportunity to say to the people. Kí àwa ọmọ Yorùbá pé a kú oríire o, a kú àjàgùn ṣẹ́gun, ṣé ẹ rí tó dára. Mo ní bàbá mi ló máa ń sọ̀rọ̀ yẹn pé ogun mẹ́ta ló wà tẹ́nìyàn máa rún níjà nílé ayé. Ogun àkọ́kọ́ lógun ẹnu, ogun ẹ̀kejì ní ogun ẹsẹ̀, ogun ẹ̀kẹta lógun ọwọ́. Náà fi ń sọ wípé tára ilé ẹni bá lẹ́nu ènìyàn máa ń lẹ́sẹ̀ ni. Mo kí wa pé a kú oríire o. Èmi ò mọ̀ pé Ṣèyí Mákindé ti ṣe bẹ́bẹ̀, ó ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ṣàríà táwọn kan ń gbé bọ̀ ní ilẹ̀ Yorùbá. Ó ti sọ̀rọ̀. Ìyẹn ni pé tá a bá dákẹ́ tara wa máa bá wa dákẹ́. Tí ó bá ń gbọ́ gbégbé tó bá bá wọn gbé wọn á gbé sẹ́yìn kùlé ẹ̀, òun lọ̀rọ̀ ilé tó ṣẹlẹ̀ yìí. Torí pé a ò jẹ́ ń gbé sẹ́yìn kùlé wa. Ṣèyí Mákindé ti sọ̀rọ̀. Ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ nípa ṣàríà yẹ. Tẹ́ sọ pé no to the Sharia law in Yorùbá land. Not only Ọ̀yọ́. Torí wọ́n fẹ́ gbìn ni, wọ́n mọ̀ pé tó bá ti gbìn sí Ọ̀yọ́, tó bá ti dúró ní Ọ̀yọ́, ó ti dúró ní gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn. Kadilaye, ọmọ ọkọ Ààrẹ Almaroof, ó sọ pé àwọn ò kéré ní ìlú Ọ̀yọ́, ní ìlú bàbá wọn ni o. Orí làwọn fi sọlẹ̀ ń bẹ̀, orí làwọn fi rìn débẹ̀, kì í ṣẹ̀ṣẹ̀ o. Mùsùlùmí òdodo ni, Kùránì yé, ṣùgbọ́n ó mọ̀ wípé ṣàríà wọ́n fẹ́ fi balẹ̀ Yorùbá jẹ́ ni. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Mùsùlùmí kọ̀ọ̀kan tẹ́ jẹ́ ojúlówó, tẹ́yin ò gbèjà Ọlọ́run, tó jẹ́ pé Ọlọ́run ló ń gbèjà yín. Tẹ́ ẹ ní ẹ̀ nígbà kan fi ẹ̀sìn bá ìran ilẹ̀ Yorùbá jẹ́. Ẹ hùwà bí Múfì òkè ọ̀hún, Múfì wo, ẹ dẹ̀ hùwà bí Olúwo tó torí pé ó fẹ́ ní ipò, fẹ́ ní agbára, tó fẹ́ kó ìran rẹ̀ sínú ìgbèkùn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀. Yorùbá wuyì. Ẹ ṣé gan. Ẹ kú àdúró tí ọmọ Yorùbá, ọmọ local the great, Koiki International, ọmọ borí owó, Dr. Sabi, Koyin Ara. Àánú Ọlọ́run yóò máa wá gbogbo yín rí. Ìyá mi aláṣeyọrí, Òmeyọ̀, Àfà, Yorùbá ló wù mí, àti gbogbo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ṣàríà, Lady K International, that you reject that what called to Sharia law in Yorùbá land. Pé no! Ṣé ẹ mọ̀ pé tá a bá dákẹ́, ṣàríà wọlé tọ̀ wá. Tá bá gbin tògùn, tó bá ti pẹ̀ka á pẹ̀ka dé Ìbàdàn, tó bá ti pẹ̀ka dé Ìbàdàn á pẹ̀ka á dé Ọ̀ṣun state, tó bá ti dé Ọ̀ṣun state gbẹ̀ ó dé Oǹdó nìyẹn, tó bá ti dé Oǹdó dé Èkìtì á dé Kogi, àwọn ará Kwara á tẹ́wọ́gbà, á dé Ìbàdàn, á dé Ògùn, á dé Èkó, á di pé kán máa gé apá lọ, kán máa gé ẹsẹ̀ lọ ní ilẹ̀ Yorùbá.
ní ìwà tí kìí ṣe ìwà àwọn bàbá wa bọ̀rọ̀bọ̀rọ̀ no torí pé a ò dákẹ́. Ṣèyí Mákindé náà jáde síta ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá ń tà nìkan ṣe lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá náà nìyẹn. Lóòótọ́ ni mo kí wa kú oríire ṣùgbọ́n ẹ má ìjà dákẹ́. We are still in bondage of Nigeria. We are still in bondage of Nigeria. Bí a ti pakúrú mọ́ ọ̀rọ̀ Sharia that we reject it. That is how we supposed to reject ní Nigeria. Bó ṣe yẹ ká kọ Nigeria lẹ́ nìyẹn. Aláàfẹ́ Sharia lénìí. Gómìnà Ọ̀yọ́ state dìde ó sọ wípé no kò lè sí irú ẹ̀ nínú ilẹ̀ nípínlẹ̀ tó tá a bá tètè gbára wa kúrò tí àwọn ẹ̀hànà míì bá débẹ̀ ńkọ́ tàbí tí Bọ́lá Ahmed Tinubu bá kúrò ńbẹ̀. Àwọn tó lè jẹ́ pé láti gbàyè Babangida náà ti ń wá ọ̀nà to turn Nigeria to Islamic country. Àwọn mùsùlùmí tọ̀dọ̀wọ́ ọ̀dẹ̀ ní kò ní jọ wọ́n lójú. Mo sọ lánàá mo dẹ̀ tún sọ ní ìjẹta ẹ lè rí kí Fúlàní ó gbà kọ́mọ Yorùbá ó kírun fún òun kó ṣáájú ìrun fún òun kò ṣẹlẹ̀ rí. La fi ń sọ wípé ẹ má jẹ́ akúnú tá bá jẹ́ pé a fi bẹ̀rù sí ẹ má jẹ́ asọ̀rọ̀ o ṣe mọ̀ pé Muslim ticket náà ń ṣe lọ́wọ́ ẹ má jẹ́ asọ̀rọ̀ bí Sharia ìbá ṣe wọlé tọ̀ wá nìyẹn. Ẹjẹ́ pariwo afẹ́ orílẹ̀-èdè wa Yorùbá afẹ́ òmìnira afẹ́ kò nínú Nàìjíríà bá Nàìjíríà tán. Ẹjẹ́ pariwo kí gbogbo àgbáyé ó mọ̀ pé jẹ́ lóòótọ́ àti lódodo ìran Yorùbá sọ wípé wọ́n ń ṣara Nàìjíríà. Èwo ní Sharia ní ilẹ̀ Yorùbá. Mo máa láìkì ààrẹ Almọ̀rúfù. Ó ní Yorùbá ilẹ̀ Yorùbá náà ń pe bíbà yìí ilẹ̀ Ọ̀yọ́ náà ń pe bíbà yìí wọ́n mọ̀ gbogbo ọ̀nà náà fi tájẹ̀tì Yorùbá. I told you it's a Fulani agenda. Kì í ṣe àwọn mùsùlùmí tọ̀dọ̀ wa ń bíbà yìí Fulani agenda ni. A ti jagun sí gómìnà ti jáde ó ti sọ̀rọ̀. Ẹ ṣe jagun òmìnira wa bẹ́ẹ̀ ká jáde síta. Mo ti sọ mo ní tí ìran Yorùbá bá ní òmìnira ẹ̀ mùsùlùmí ọmọ rìn yọ ọmọ yan fanda àbáláyé ọmọ rìn yọ ọmọ yan fanda kìrìsìtẹ́nì yọ ọmọ rìn yọ ọmọ yan fanda oníkálukú yọ ọmọ ṣe tó bá wù ú. Àwọn ìlú tó lajú oníkálukú ló ń ṣe tó wù wọ́n. Ní London àwọn kan gbà pé kò sí tó ń jọ́ lọ́run wọn àdẹ̀ lági mọ́ wọn lórí. Ẹ ṣe jẹ́ kọ́lọ́run ó gbèjà ara ẹ̀ torí ìran Yorùbá yìí gbèjà Ọlọ́run ní gbèjà wa. So mo kí gbogbo ọmọ Yorùbá pé àtúbọ̀ nínú yẹ ó ti rẹ́gísítà sọ́kàn wọn. Èyí tó ṣe kókó nú ẹ̀ ó ní ọ̀rọ̀ òmìnira wa o. My brother and my sisters, my daddy and my mommy. Téèyàn ò bá ní òmìnira kò lè ní ẹ̀sìn. Ẹ gbọ́ mi, kò lè ní ẹ̀sìn, kò lè ní nǹkan pè ní àṣà. Torí pé tó o bá ní o fẹ́ ní ẹ̀sìn, tó o fẹ́ ní àṣà, tó o ní òmìnira, àwọn tó kó ẹ ní ìgbèkùn tó bá sọ wípé kò sí ní tó jọ ń kọ́. Mo ti fọ̀rọ̀ ara mi ṣe àpèjúwe kan rí pé bọ́dà mi tí mo gbé lọ́dọ̀ wọn àwọn fẹ́ràn Kollington dáadáa. Ó gbẹ́dọ̀ play olórin mi lẹ́yìn General Kollington Àyìnlá Babánkébé Kwara. Wọ́n fẹ́ràn Ṣẹ́gun Adéwálé Sunny Adé. Orin mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sólórin míì tó tún máa ń kọ nígbà ayé wọn. So ìwọ tó bá fẹ́ bá wọn gbé you must abide the rule.
tí bàbá bá ti sọ fún ẹ pé lọ́ba mi fi kọ̀lìntì sí tó bá ti mọ̀ pé ò fẹ́ gbọ́ kọ̀lìntì wàá yá lọ sùn ní o tó bá dẹ̀jẹ̀ Ṣẹ́gun Awódéwálé àṣẹ́gun ṣẹ́gẹ̀ pépéré pè ló fi ẹ̀gbọ́n fẹ́ gbọ́ tó o bá ti fẹ́ bá gbọ́ yá dìde kó lọ sùn ọ́ kó wábi ṣeré lọ ìjọ tó bá kan sàn ní odidi ọ̀sẹ̀ mẹ́ta ó lè jẹ́ sàn níyẹn ní ọmọ kí lalalala nínú ilé wa so ń gbà tó pẹ́ ewé pẹ́ lára ọṣẹ ó dọṣẹ́ bọ̀tí nígbà táwa náà ń dẹni ara wa táwa náà bá lọ sọ́jà mú òṣùpá mú pàṣọ sí if you did not have freedom forget about caution. Forget about religion. Are you understand me? If you did not have freedom, you cannot have culture and you cannot have religion. But if you have your freedom, you can do whatever you like. Yoruba, let us stand up now and have our freedom. Wọ́n yìí tí máa gbé ṣàrí àyè wa o ṣùgbọ́n tá a bá ti ní freedom wa nífẹ̀ẹ́ ọ̀kan tó gbede ẹ̀yẹ etí là á máa fi gbọ́ kò ní kàn wá ṣùgbọ́n tá a bá tètè gba òmìnira wa ẹ̀yin Yorùbá lẹ ní wípé bí ènìyàn bá pẹ́ lórí míkímí èsìkéṣì a máa bá wọn bẹ̀ ọ̀nà àbáyọ ní kẹ́ tètè já mú. We need our independent. Òmìnira wa ló lè gbà wá. Ká dúpẹ́. Bí ọ̀rọ̀ tá à ń sọ ló ń kó sí àwọn gómìnà yẹn lórí. Tán fi ń dìde. Ẹ má jẹ́ oṣù yín, ẹ má jẹ́ orẹ̀ yín, ẹ jẹ́ àtẹ̀síwájú. Ìṣẹ́gun máa jẹ́ títí wa láìpẹ́. Ó dàárọ̀.